so kábàá wa lè ṣàǹfààní ibi tá a wà yìí olówó èkó oníṣẹ̀ṣe ni wọ́n máa tébù ìṣẹ̀ṣe wọn máa tébù ẹ̀ sí orí tébù báyìí àwa mùsùlùmí ni wá àwa náà máa tébù tọ̀dọ̀ tiwa náà sórí tébù báyìí ní tí wọ́n rí nínú ìsìláàmù tí ò dáa yẹn àbí bọ́n ṣe bèrè lọ́wọ́ ayé pé ká sọ nǹkan márùn-ún tánàbùwà Muhammad kì í ṣe fúnlẹ̀ lágbáwá o tó ṣe fún gbogbo ayé ni o tí gbogbo ayé benefit níbi ibẹ̀ tí wọ́n dẹ̀ ń lò láti àná títí dòní àwa máa mú wá so àwa náà wàá béèrè irú nǹkan márùn-ún yẹn náà lọ́wọ́ tiwọn náà nínú ẹ̀sìn tí wọ́n wà tí gbogbo ayé ṣàǹfààní bẹ̀ tó jẹ́ pé tá a bá máa trace ẹ̀ àní trace ẹ̀ lọ síbi kankan àfi ilẹ̀ Yorùbá nìkan. Okay bàbá kájà jọ ṣe bẹ́ẹ̀ yẹn. all right mo ti gbọ́ yẹn ṣeun àfààní kíb ẹ̀rọ àṣàyíká bọ̀ mi lọ́rọ̀ tó pọ̀ ṣé oníkan tẹ fẹ́ sọ ní tí mo fẹ́ sọ gẹ́lẹ́ nìyẹn oníkálùkù tó bá fẹ́ sọ̀rọ̀ ń bí kó fún wa lẹ́rìí convincing evidence ọmọ Yorùbá ni wá ọmọlúwàbí ni wá ọmọlúwàbí la fẹ́ ṣe lálẹ́ kóníkálùkù tẹ́ndà tó wà lọ́wọ́ ẹ̀ so káwọn èèyàn wá choose ẹ ṣe. bàbá àkànbí ẹ̀mí pẹ́jẹ́ ṣí máìkì fún Akànbí host so a rí pé muslim ní host a dẹ̀ sọ fún yín lọ́jọ́ tá a rí tẹ̀m̀plé orin muslim pé ṣe lè sọ nípa ànábì fún wa àti Islam òun la ṣe wá bá yín so èmi ò ní ẹ̀sìn kí tún sọ lẹ́ẹ̀kan mi ì ní ẹ̀sìn àmọ́ ọmọ Yorùbá ni mí mo dẹ̀ sọ pé ẹ̀sìn Islam kò dáa fún ọmọ Yorùbá ànábì Muhammad kò kí ń ṣe àwòkọ́ṣe rere fún ọmọ Yorùbá so ibi tí mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ní ẹ̀rí ẹ máa gbọ́ mo ní ẹ̀rí tí mo fi sọ bẹ́ẹ̀ tí máa mú jáde mi ì ní ẹ̀sìn tí mo wá polówó mi ì dẹ̀ wá polówó ẹ̀sìn fún yín kankan ọ̀rọ̀ tí bá sọ màá mú jáde nínú Quran abadis àbí nínú ó lè jẹ́ tẹ̀sí àbí àlìtàbárí so nǹkan tí mo wá ṣe ń bí ni mo wá sọ fún yín pé ẹ̀sìn Islam kò sí fún ọmọ Yorùbá Muhammad kò dẹ̀ ṣe àwòkọ́ṣe rere host kò lọ host ẹ ṣe host nǹkan tí mo wá ẹjọ tẹ́yìn náà dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ so host kò lọ bẹ́ẹ̀ so mo bí a mo ti dá yín lóhùn host. ẹjọ sáà mo fẹ́ ẹjọ bí wọ́n ṣe sọ yẹn náà ẹ jẹ́ ká gbà wọlé èmi náà ní àwọn ìwé Ifá àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ lọ bá wọn nífà ẹ lọ bá wọn nífà so ṣé mi àlọ nífà lè ilẹ̀ Yorùbá so ọmọ fún nígbà tí mi wọ́n máa bá ti ló lẹ̀ sọ Yorùbá nìyẹn aṣọ ti fa ẹ lọ sí pláfọ́ọ̀mù tẹ̀tí máa sọ àti ìtàn nílẹ̀ Yorùbá àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ náà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ lẹ́yìn ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ lè sọ bó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá so ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ìyá wa free láti ṣe platform kò máa sọ èmi ní Islam àti Muhammad kò kí ń ṣe àwòkọ́ṣe rere tó lè wá pẹ̀lú ẹ̀yin ẹ̀ sọ àwòkọ́ṣe rere tó lè jáde pẹ̀lú mo kí gbogbo ilé ẹjọ́ ẹ pé mi ò tí sọ̀rọ̀ látàárọ̀ ẹjọ́ ms shimik ẹjọ́ nítorí Ọlọ́run ẹ rí pé mi ò tí sọ̀rọ̀ látàárọ̀ ẹjọ́ bàbá ms ẹjọ ẹ ò dàn ẹjọ for 1 minute ẹ máa sọ̀rọ̀ sí ẹjọ Baraka ó rẹ pé fẹ́ sọ kankan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi fẹ́ bi yín pé ṣé ẹ accept àwọn tí ò ní ẹ̀sìn níbí báyìí ni because kò ní dáa kí àwọn èèyàn wá rọ́bìṣì àwọn èèyàn kí wọ́n má lè béèrè nǹkan kan àbí 1 or 2 things lọ́wọ́ wọn. torí ẹ̀ mo fi sọ fún un pé project so then kéèyàn kan máa pe èdè àbùkù sí anybody àbí pé wọ́n tí àwa gbàgbọ́ èèyàn gbọ́dọ̀ sọ pé lágbájá kan ò ṣe nǹkan báyìí kó àdírẹ́sì ọ̀rọ̀ dáadáa. mo ń àgéǹsẹ̀ pé nǹkan táwọn bá fẹ́ sọ ni kí wọ́n sọ pé mo ní ẹ̀rí nǹkan tí bá fẹ́ sọ mo ní ẹ̀rí lọ́wọ́ host tí bá ní Muhammadu bá ògùsùn mo ní ẹ̀rí tí bá ní Muhammadu bá òkúta mo ní ẹ̀rí nǹkan tí mo wá sọ ó ṣe má bínú ẹ fún mi 1 minute ẹjọ pé mo ní nǹkan tí wọ́n ṣe ṣé mo lè sọ̀rọ̀ yes host ẹjọ ẹ má bínú ẹjọ kan fún mi 1 minute ẹjọ ṣé mo lè sọ̀rọ̀ báyìí ẹjọ ẹ má bínú host ẹ lè ní ìkàlẹ̀ ẹ sọ fún pé wọ́n lè lélẹ̀ kẹ́lómi kò ní bá fẹ́ mú wá yẹn ẹ fún wa lẹ́rìí àwa náà mú tilẹ̀ Yorùbá wa kájọ wá gbé yẹ̀wò síra wọn. all right sir that's fine. ṣé mo lè sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni bàbá ms. èèyàn kan tún ní kí n dákẹ́. ẹ sọ̀rọ̀ bàbá ms. mo wò pé mọ̀ ká mi ì fẹ́ kí everything kó wà rowdy one then mo fẹ́ kí a sọ̀rọ̀ ní ìkọ̀ọ̀kan. mo really understand wípé àwọn àáfàá fẹ́ try láti sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá wọ́n jẹ́ fẹ́ jẹ́ kó yí wa pé ìran Yorùbá ò dáa. rárá o
ẹ ṣe sùúrù ẹ má bínú mà ẹ ṣe sùúrù mà ẹ ṣe sùúrù mà perspective tí mo fi ń wò ló yẹ kí n sọ bẹ́ẹ̀ torí tẹ bá wò ẹ rí i pé wọ́n sọ pé ẹ rí tó lówó èkó sọ lẹ́ẹ̀kan yín pé àwọn ò nẹ́sìn torí pé lódodo àfi tá a bá fẹ́ parọ́ ìran Yorùbá ò nẹ́sìn ẹ jọ yẹ kí n délẹ̀ o ìran Yorùbá a ò ní ẹ̀sìn wọ́n gbé àwọn akónilẹ́rú ni wọ́n mú ẹ̀sìn wá sílẹ̀ Yorùbá láti wá fi dàárín wa rú ẹ máa bá mi dín o torí mo fẹ́ kí kíní yẹn kí àwọn èèyàn kan understand kíní yẹn àwa Yorùbá a ò nẹ́sìn now ẹ̀sìn tán wá mú wá láti wá fi dàárín àwa ọmọ Yorùbá rú làwa ṣe ń sọ fún àwọn ọmọ Yorùbá pé ẹ̀sìn yìí nǹkan báyìí wà nù kíní nǹkan báyìí wà nù kíní nǹkan báyìí wà nù kíní káwọ kíní tẹ wá rí ẹ jẹ́ kí n délẹ̀ ms lè máa gbẹ́rì jáde báyìí náà ẹ jẹ́ kí n délẹ̀ ẹ jẹ́ ṣe sùúrù máa jẹ́ kán sọ̀rọ̀ ẹ̀rí wà bọ́kọ́ jẹ́ má bínú mo tún sọ lẹ́ẹ̀kan mi lẹ́sìn bọ́ oníṣẹ̀ṣe ni mí kán jẹ́ kí n délẹ̀ so mo ti mo tún sọ again bí mo máa ń ṣe jáde gbogbo la máa jáde. ẹ ti jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀ ẹjọ́ host ẹ jẹ́ kí n délẹ̀ irú orthodox yìí sìn msa continue. ok máa continue orthodox yìí sìn ẹ̀mọ̀ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé Ghanaian lẹ́yìn but àwa ọmọ Yorùbá là ń sọ̀rọ̀ ẹ̀yin ti jẹ́ kó jẹ́ àwa pé. msa má dárúkọ ẹ kàn sọ pé nǹkan ní Ghanaian ló. so ẹ ṣe ṣe ọmọ Ghana àtọmọ Fúlàní kò ní lóun fẹ́ ta kó lẹ Yorùbá ṣe rí kíní. eré ìyàtọ̀ àbòsí kọ́ ẹ ṣe sùúrù ẹ jẹ́ ṣẹ́wọ̀n pé àdéhùn agreement wà láàrin wa kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ṣe understand. ẹ jẹ́ kí n délẹ̀ máa jẹ́ kí ẹ sọ̀rọ̀ sincerely ẹ jẹ́ kàn yẹ kí n délẹ̀ bí mi ò sọ̀rọ̀ látẹ̀kan. ẹjọ bàbá ms ẹjọ ẹ má jẹ́ ká refer sí anybody's name. okay it's okay. ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín láti ẹ̀ padà. bàbá mo ń bọ̀ lọ́dọ̀ md ẹ ṣe go straight lórí question tẹ fẹ́ béèrè pé kí máa tí ò ṣe lámù mọ́ délẹ̀ ẹjọ́ ní answer gbogbo story tí wọ́n sọ yá ní ìdíje ẹ má jẹ́ kí ó dàbẹ̀ ní pé. if you are narrating story like this we also have something to say about ẹ bá ń ṣíwèé ìwé fa yẹn. mọ̀ ń bọ̀ olówó èkó. so bí Ọ̀rúnmìlà ṣe pààyàn àti bí iye ṣe jọ máa lè tó ti yé Ọ̀rúnmìlà ṣe ṣe tí sọ̀rọ̀ ẹjọ́ ẹgbẹ́ jáde. àti ládéhùn ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa anyone tó bá ti fẹ́ máa mú kí wàhálà wa ẹ máa já wọn bọ àdéhùn tẹ́ ẹ ṣe fún mi nìyẹn ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. so bí mo ṣe sọ fún yín pé ká establish Ọ̀rúnmìlà ká establish ànábì ṣe understand àwọn tó ń sọ ń sìn pé àwọn ò lẹ́sìn àbòsí náà fẹ́ ṣe àbòsí ọmọ Yorùbá. ọmọ tí ó lè wá bí ọmọ òṣèlú ní support ẹ ọmọ Ghana kó ọmọ Ghana kó ẹgbẹ́ ọmọ àwọn bí bàbá ẹ rí. ó sì máa drop ọmọ Ghana yẹn náà tó lè sọ̀rọ̀ náà. ẹ drop ọmọ Ghana yẹn. wọ́n láti Ghana tó máa wọ Yorùbá. wọ́n máa lẹ́bi ìtí mo establish fún ìyẹn wọ́n máa lẹ́bi ní worldwide. ayé náà ti máa lẹ́bi. wọ́n máa lẹ́bi gbogbo ayé. wọ́n mọ̀ Ọ̀rúnmìlà ní Ghana bíbá ẹ̀ wọ́n mọ̀ Ọ̀rúnmìlà ní Ghana. dókítà Khalid ẹ má ṣe bí wọ́n ṣe ń ṣe náà dókítà Khalid ẹ má ṣe bí wọ́n ṣe ń ṣe. ó ṣe bá wa drop ọmọ Ghana ẹ ṣe ọmọ ọ̀nì láti Ghana wà ń sọ̀rọ̀ sí nílẹ̀ Yorùbá. àròjẹ ọmọ Ghana. ó ti jábọ̀ ẹ̀ sí ó ti jábọ̀. ẹ sọ ẹni tí mo máa drop fún mi ẹ sọ ẹni tí mo dẹ̀ máa gbé ẹ. ọmọ Ghana lè máa sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá. ìfẹ́ náà lè fi wá síbí báyìí ìfẹ́ náà lè fi wá. ọmọ Ghana lè máa sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká jọ ọmọ nǹkan tó ṣe Ghana so ó kì í sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí nǹkan tá a wá sí. alájọ ọmọ Bọ́láńlé ẹ̀jẹ̀ ní sùúrù. Muslim ní adẹ̀sọ fún yín pé Muhammed àwọn amọ aburú tí Muhammed ṣe. ó ṣiṣẹ́ ìgbọ́ wa ni ẹ lísì sísá ìdọ̀dọ̀ tiwa náà náà. ẹ bá gbẹjọ́ sí mi wọlé. àfáwà ilé làwà wà. ms ẹ jẹ́ kí ìsìn yìí tóbi ká máa sọ̀rọ̀ ànábì lọ ẹ ṣe ms. md ẹjọ bá ẹgbà burú Ọ̀rúnmìlà. ẹjọ bàbá nígbà tí ń hojú nígbà tí ń pariwo jù bí ìtì ń pariwo jù md ẹjọ bá gbé jọ́sìn wá sókè jọ́sìn ẹ bá rí wọn bẹ́ẹ̀. bàbá ms ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ sọ parí. mufti àbúrò Ọ̀rúnmìlà ṣó wà ńlẹ̀ ẹjọ kọ́kọ́ dànù.
tẹ́ bá fẹ́ kí bíbá yìí létò ó yẹ kí bíbá yìí ní ètò so bí gbogbo wa ṣe ń sọ̀rọ̀ at the same time yìí bíbá yìí máa rọ̀ fún àwọn èèyàn rẹ̀ ní ṣàǹfààní so nǹkan tó wà ní bíbá yìí nìsín a nídìí láti dodge àwa gbà lọ́dọ̀ gẹ́gẹ́ bí olówó Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé aburú ànábì ń bẹ lọ́dọ̀ àwọn pé kò Islam ò dẹ̀ kí ń ṣe nǹkan kan fún wa nílẹ̀ Yorùbá ju aburú lọ agreed wọ́n máa fún wa ní ẹ̀rí yẹn ẹ ti get so nípìlẹ̀ bá a ṣe mọ olówó Èkó sí àti MS Baba bá a ṣe mọ̀ wọ́n nípìlẹ̀ ìṣẹ̀ṣe ni wọ́n defend ó wá lè dè ní káláwọn ò lẹ́sìn o but a mọ̀ wọ́n mọ̀ wá so ìṣẹ̀ṣe ni wọ́n defend. ẹjọ ẹjọ náà àfà ẹ jẹ́ kí n láǹdì kẹ́ wá béèrè béèrè yín. tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ má béèrè ṣé àwọn pẹ́ mi kọ́ lọ́rọ̀ kan ṣé àwọn pẹ́ mi kọ́ lọ́rọ̀ kan mo kàn fẹ́ kí bíbá yín lẹ́kọ̀ọ́. ó ṣàlè béèrè lọ́wọ́ mi bí amúlẹ́sìn àbí mi lẹ́sìn. nísìnyí báyìí àwa fẹ́ dìfẹ́ nísìnyí báyìí àwọn èjì máa béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ mi kí dá yín lóhùn. wọ́n lẹ́sìn o wọ́n lẹ́sìn ṣe kò sí mo ti dá yín lóhùn. wọ́n lẹ́sìn o mo ti dá yín lóhùn ẹ ṣe ṣebí wọ́n sọ pé Yorùbá làwọn wá defend mi ní bá ń gbéwè ìfawamọ́ tó ti yé but a máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n wà nílẹ̀ Yorùbá so wọ́n láwọn níbi tí ànábì ti jalè ẹ máa gbọ́ wọ́n láwọn níbi tí ànábì ti jáde wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn máa mẹ́rin ẹ̀ jáde wá náà wọ́n láwọn máa mú jáde so èmi náà dẹ̀ ẹ jẹ́ kí èmi náà láǹdì ẹ jẹ́ ń láǹdì so èmi náà máa mú ẹ̀rí wáyé pé èmi náà máa mú ẹ̀rí wáyé pé Ọ̀rúnmìlà ọmọ àlè ní nílẹ̀ Yorùbá bá dẹ̀ mẹ́rin wáyé pé ìyàwó Ọ̀rúnmìlà náà òun náà ṣe zìnà ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá lájọṣepọ̀ tó dẹ̀ bímọ fún wa tọ́rùnmìlà dẹ̀ pa bàbá wọn mẹ́tẹ̀ẹ̀ta so a tún wá lọ́nú àṣà Yorùbá náà ó yá bísímìlà èmi kọ́ lọ́rọ̀ kan o ẹni tọ́rọ̀ bá wá kàn kó sọ̀rọ̀ gbà yẹn. Oh my gosh mo ti béèrè pẹ́sẹ̀ kọ rí tí wọ́n sọ fún mi ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ fún mi o mo sọ pé nǹkan tèmi mọ̀ ni pé ìṣẹ̀ṣe ẹ̀sìn ni ẹ̀sìn àbáláyé pé òun ló ń jẹ́ ìṣẹ̀ṣe wọ́n wá ń sọ fún mi ní pé ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn I'm convinced in that place èmi dẹ̀ sọ ní program ìgbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nǹkan tó fa nǹkan tá à ń ṣe léni ìwà ni pé torí ẹ̀yìn tó bá ṣẹ̀ṣẹ̀ jọ àwọn bàbá wa ti wà látàárọ̀ over like 7 hours láti wà lẹ́nu nǹkan tó mọ̀rọ̀ yìí wá ni pé ìgbà tí mo wà ní primary school mi then gbogbo wa ìṣẹ̀ṣe ẹ̀sìn mẹ́ta ló máa ń ṣe pọ̀ bí tẹ́nìyẹn ti interrupt mi yẹn pé ìṣẹ̀ṣe ò kì í ṣẹ̀sìn èmi sọ pé ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn christian àti àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ibẹ̀ ẹlẹ́ni yẹn ti wá gbà mọ́ mi lẹ́nu pé ìṣẹ̀ṣe kò kì í ṣe ẹ̀sìn ló wá ń wọlé òkè kí ni mo wá ń fà níbi ọ̀rọ̀ ẹni pé ilé chief imam ni mo gbé dàgbà chief imam ni muslim ni wọ́n chief imam is a muslim right but tí àwọn oníṣẹ̀ṣe bá ti ń bọ̀ òkè mi ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ ju bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ ẹni tó bá jẹ́ pé ó sáǹsọ̀ màá má bínú tó bá ti ń ṣe eégún wọ́n máa ń wá sílé wa wọ́n máa kí aláàjì máa kí wọn máa fún wọn lówó aláàjì ò bá wọn lọ síbi ìgbàlégún mi ò rí wọn rí bẹ́ẹ̀ nǹkan tí mi ń fẹ́ sọ pé táwọn onígunukú náà bá wá aláàjì máa ń sọ tápà wọ́n máa sọ tápà sí wọn wọ́n máa fún wọn lówó wọ́n máa lọ ń ti wọn irú àwa àtàwọn míì a máa ń lọ síbẹ̀ lọ wòran a máa lọ ń jó pé eégún kódà amórúkọ àwọn eégún lóríṣiríṣi kò dẹ̀ àfẹ́ẹ̀tì ìrun tá à ń kí mo wá sọ pé kí ló wá fà á tí kò wá sí irú ìfẹ́ yẹn mọ́ débi pé gbogbo wa ò wá fẹ́ gbọ́ra wa olúkálùkù fẹ́ gbé tiẹ̀ dání kò sẹ́ni tí ó fẹ́ sọ pé eléyìí ló dà á wá ń gbọ́ oríṣiríṣi now I'm totally confused kódà níbi tá a ti gbá wáàsí délé ni àwọn àáfàá mi mẹ́ta kan wá sọ ọ̀rọ̀ kan àwọn méjì dẹ̀ sọ the same thing ẹ̀yàn kan sọ pé ó tì mo wá bi wọ́n pé Quran mélòó ló wà wọ́n ní Quran kan náà ló wà torí àwọn kan sọ pé irú bible ń sìn pé bible oríṣiríṣi èèyàn kan tó ló kọ wọn àbí whatever pé nǹkan tó wà ní òpapà ní true wọ́n proof ẹ̀ fún mi ibi tí mo ti ń wádìí yẹn náà ní ìsìn wọ́n ní Quran kan ló wà but nǹkan táwọn àáfàá mi ń ṣàlàyé fún mi is not the same thing and àdè ẹ̀ ń kà nínú Quran kan náà kódà èyí ni mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó wà nínú hadith ó yàtọ̀ sínú ọ̀rọ̀ nínú Quran wọ́n jẹ́ kó máa yé mi ní pé ọ̀rọ̀ nípa story Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló wà nínú hadith pé nǹkan tí Ànábì ti ṣe òun ni wọ́n kọ síbi pé kó sọ pé nígbà tẹ̀ ní ìwáyé ń gbà yẹn ó ṣe nǹkan báyìí òun ló wà nínú hadith dẹ nínú Quran ọ̀rọ̀ tọ́lọ́run sọ àwọn nǹkan tí mo kọ́lé nílé mi sọ nínú Quran ọ̀rọ̀ tọ́lọ́run sọ òun ló wà nínú Quran ṣé nǹkan tó mo sọ fún yín àfáà mufti ibi tí ọ̀rọ̀ ti ń wọlé wá nìyẹn assignment tí àwọn bàbá olówó Èkó yìí tọ́wọ́n wá gbé wá nígbà tí wọ́n ti wá níjọ́ kan bí ẹ̀mí jẹ́ dàpẹ́ ẹ̀kan yìí náà ni wọ́n wá ń bá mi sọ́dẹ̀ mo sọ fún wọn ní pé mi ò ní ìmọ̀ púpọ̀ bẹ̀bọ̀ mo láwọn àáfàá tí mo mọ̀ pé wọ́n nímọ̀ that is why tí bàbá fi wá ẹ̀yìn láìtì mi
wọ́n ti ń bi mímì rí dáhùn alẹ́ yìí ni mo tó mọ̀ ó rà pé 4 ni mo gbé dé wọn nǹkan tí ànábì mọ̀ọ́mọ̀ gbé lé ayé ṣe alẹ́ yìí ni mo tó mọ̀ òun rú nǹkan bẹ́ẹ̀ nǹkan táwa mí báyìí fún láti kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká má bàa jì sí kòtò tẹ́ni tó bá fẹ́ bọ́ sí kòtò kó lè mọ̀ pé this is the true way ṣé ẹ̀ ń gẹ̀tì àwọn pọ́ìntì yẹn so mi wàá fẹ́ ká wá máa gbà mọ́ra wa lẹ́nu tábà irú nǹkan tí mo lẹ́nu yẹn mo tó mọ̀ pé àwọn nǹkan tí mi ò mọ̀ ní mo sáà I've gained a lot today inú mi dẹ́ dùn because I'm confusing lóòótọ́ èmi kàn ń kírun ni mi ò mọ most of àwọn nǹkan yẹn ìgbà táwọn wá ń bá mi drag àwọn yẹn pé sáwọn ilé yóò mọ nǹkan tí wọ́n ń sọ ni even yìí táwọn àáfàá mi méjì tí mo wọn ò tún wá jẹ́ kọ̀ọ̀kan náà lálẹ́ ìgan ó tún wá hard mọ́tò pé kí ló ń ṣẹlẹ̀ ní ìsìn ìbéèrè tí bàbá olówó èkó wá ń bi mí ni mo ti láǹsà sí ìbéèrè tiwọn màá dá wọn lóhùn fún ara mi wọ́n ti sọ fún mi mo ti mọ̀ at least àwọn ọ̀fà ò ṣáà lè mú mi ṣìnà àwọn táwa ń wò ní àríkọ̀ṣà ara wájú wa nìyẹn tí wọ́n dẹ̀ ń tọ́ wa sọ́nà. so ẹ jẹ́ kí n dúró báyìí kí ms bàbá kọ́sọ̀ nǹkan tó fẹ́ sọ ná. ms ó yẹ gbóhùn sókè. ms tó dé kí sáré gba máìkì ms ìtúsọ lẹ́ẹ̀kan sí no ms tó dé wọ́n fẹ́ dánmọ lóhùn ọmọ yorùbá ni mí mo dẹ̀ represent ilẹ̀ yorùbá so oníṣẹ̀ṣe ni mí mo dẹ̀ represent ilẹ̀ yorùbá àmọ́ àlẹ́sìn nílẹ̀ yorùbá mo tún sọ lẹ́ẹ̀kan mo wà ń bí báyìí láti sọ̀rọ̀ gbogbo nǹkan tí mo mọ̀ nípa Muhammad ẹ̀sìn Islam àti Saudi àtàlà so mo tún sọ lẹ́ẹ̀kan sí nǹkan tí mo wà ń bí láti sọ nìyẹn so tó bá rọmọ yorùbá tó fẹ́ mọ̀ nípa àtàn yorùbá ohun àríṣà ọ̀sán àgbàlagbà ń lé wọn abẹ́rẹ́. md ẹ má bínú ẹjọ́ ṣe rí nǹkan tá à ń ṣe bí is very easy. àwọn md ẹjọ́ ẹ fún wa ní time tá a máa fi sọ̀rọ̀. àfa ẹ ní sùúrù mi èyí tájẹ́tì nígbà tẹ́ ń sọ̀rọ̀. mi ṣe kán fún wa ní time tá a máa fi sọ̀rọ̀ kán fún wa ní time tí gbogbo àbá máa lò níbi ọ̀rọ̀ sísọ kán fún wa ní time. ọ̀rọ̀ kékeré lèmi kàn fẹ́ sọ níbi tá a wà yìí kò sí yorùbá ò kúrò lẹ̀ yorùbá kan lọ sàwúdí pé kí wọ́n gba Ọ̀rúnmìlà rí wọn ò lọ sí amẹ́ríkà wọn ò lọ sí anywhere wọn ò lọ sí. sórí ni gbogbo yẹn nǹkan tá a wá bí wá treat ní kẹjẹ ká treat. nǹkan tá a wá ṣe ń bí nǹkan tá a wá ṣe ń bí ni pé dáadáa tí Muhammadu bá ṣe. Àkànbí àlejò wọn àfáà ló ń kó sákànbí lẹ́nu ẹ má bínú Àkànbí ẹ tẹ̀síwájú. tó fi jẹ́ nǹkan tá a wá ṣe ń bí ni pé Muhammadu good example tó jẹ́ tẹ́fí gbé káàkiri gbogbo àgbáyé ẹ fẹ́ kẹ́ sọ fún wa àwa ní àìdá tí Muhammadu gbélé ayé ẹ̀ ṣe àwọn ìwà tí ò sunwọ̀n àwa ní dání ká máa púrúfù fún yín gẹ́gẹ́ bí ọmọ àràbù ẹ̀yin ọmọkùnrin ẹ̀yin fámìlì Kùrẹ́sì ẹ̀kọ́ nípa ànábì. ẹni sùúrù ẹjọ́ sà ní ìsìn. md ẹ má bínú mà ṣẹ́rí bíbá yìí mo sọ ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àfẹ́ insult ṣé tí anybody bá insult máa insult ẹ ṣé bí jòs tó wá sí ọ̀dọ̀ yín ṣàlejò ẹni àbí yàlájẹ àlejò yín ni lórí pípé náà. bàbá ms ṣe ti dé wọn ti dé ṣe ti dé. ọ̀rọ̀ tí mò ń sọ kò ń sọ̀rọ̀ ọjà èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ẹ wá fẹ́ bá àwọn tó wà ní kọ́mẹ̀ntì ìjà ẹ reply wọn ní kọ́mẹ̀ntì. àwa tá a wà lókè là ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo àwa náà ti ṣẹ̀sìn yọrí ibẹ̀ náà bí wá sí. ẹ̀yin tẹ́ jẹ́ àfáà ìkọ́ tẹ́mi wò pẹ́ lè ṣe ni pé ẹ sọ good example nípa Muhammadu. I will tell you that. I will tell you. The best man in the world. Ṣé ẹ jọ ẹ fún wa ní good example Muhammadu. That's what we want. ẹjọ jẹ́ ká bẹ̀rẹ̀ programu yìí ọjọ́ ti lọ ẹjọ jẹ́ bẹ̀rẹ̀ programu yìí. ẹjọ kan gbé àkáǹtì mi wọlé mo fẹ́ bọ́lẹ̀ àkáǹtì fóònù mi kan bá mi kan tó mi gbé wọlé padà ẹjọ. mo fẹ́ bọ́lẹ̀ pẹ̀lú yes mo fẹ́ mú àkáǹtì mi wọlé. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lélẹ̀ tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí Àkànbí ọlọ́ba sọ nísìn ẹ má dàrú kọ́ tẹ́nibọ̀dì kọ́ tẹ́yàn ẹnìkan tó ń bẹ̀rẹ̀. ok ohun tí mo fẹ́ sọ sí ni pé ọmọ Yorùbá ni wá bẹ́ẹ̀ni so àwa dẹ̀ ti gba Islam àwọ̀ a máa dáhùn pẹ̀lú skúbù wípé Yorùbá ni wá lánàá ẹlẹ́bọ ni wá lánàá lẹ̀ Yorùbá kí la rí ta fi gba ẹ̀sìn Muhammad sallallahu alayhi wa sallam kí la rí ta fi Ògún lẹ̀ ẹbọ gbogbo òṣìṣàlẹ̀ tá a fi ní Islam náà fẹ́ ṣe àwọ̀ máa dáhùn bẹ́ẹ̀ tí tọ́jú náà wò lẹ́sìn good example tí tọ́jú náà wò lẹ́sìn ọmọ Yorùbá ni wá tí tọ́jú náà wò lẹ́sìn àwa fẹ́ sọ̀rọ̀ ń sìn pé kí ló fà tá a fi mú ẹ̀sìn Ànábì Muhammad sallallahu ẹ ṣeun bàbá wa ní ìsìn ẹ ṣe afáàtò sọ̀rọ̀ ìbẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ gbọ́ gangan nìyẹn a lẹ́sìn ilẹ̀ Yorùbá
kí ni ìdí tá a ṣe gbọ́dọ̀ gba ẹ̀sìn Muhammad, nǹkan dáadáa wo ló ṣe? Ṣe pọ́rọ̀ yóò fọ àjà bó ṣe sọ̀rọ̀ yìí, tọmọ Yorùbá bá sọ̀rọ̀ àárí ọmọ Yorùbá, tí Fúlàní bá dẹ̀ sọ̀rọ̀ àárí. Kí ni dáadáa tá a fi máa tẹ̀lé Muhammad? Nǹkan tá a béèrè lọ́wọ́ sísá wa MD ẹni sùúrù máa gbé máìkì lẹ̀. Kí ni ìdí tá a fi máa tẹ̀lé Muhammad? Wọ́n fún wa ní dáadáa márùn-ún. Ẹ máa gbọ́ kan bí èmi ò wá béèrè pé mi ò tí wàá báyàn kan rí pé ìsìláàmù lẹ̀ wá ṣe nǹkan báyìí. Mo lè sọ wọn pé ìsìláàmù lẹ̀ kó padà sílé kó máa ṣàṣà àti ṣe. Àmọ́ kí ni dáadáa tí Muhammad mú wa, àwa dẹ̀ mọ aburú tó ṣe. So ẹ ṣe ẹni tó bá lè sọ fún wa ẹ ṣe. So ẹjọ kan káwọn àfáà so ẹni ẹ kà wo bíbá ẹsìn àti ní àwọn àfáà mélòó dàpọ̀ 1 2 3 4 5 6 so a ní àfáà ok méjì ok aláfáà 5 so it's okay ó wà okay fún wa so tó bá lè jù bẹ́ẹ̀ lọ àmáyìn so ẹ ṣe no ẹ ṣe ó tó bá jù bẹ́ẹ̀ lọ àmáyìn ẹ fún wa ní dáadáa tí Muhammad ṣe. MD ìyá wa a fẹ́ lórí orí ó fún wa ní pẹ̀lú ẹ̀rí àfẹ́ lórí àfáà 5 ló wà ń bí ẹ má bínú mi ò àfáà 5 ló wà ń bí náà ṣé àfáà mi ló wà ń bí ẹ má bínú wọn ká obìnrin má fa ẹ má bínú ok. so kí wọn àlejò àfáà. kí wọ́n tó sọ̀rọ̀. Yálàjé ló ń bá wí àti Àkẹ́jù. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni MD ẹjọ́ tó rọ̀ náà kẹrí ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ẹjẹ abẹ́rẹ́ ètò ẹjọ́ tó ti àti fẹ́ bẹ̀rẹ̀ àti fẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí àwa jẹ́ ti jẹ́ kẹ́yìn mọ̀ àwa ti jẹ́ kẹ́ mọ̀ yìí pé ìran Yorùbá ò nẹ́sìn so wọ́n mú ẹ̀sìn wá sílẹ̀ adúláwọ̀ fún nǹkan fún kíni fún division kán lè fi pín wa ṣe understand mi ò nílẹ̀ Yorùbá ẹgbẹ́ táwọn bàbá wa máa ọ̀rọ̀ yìí lè rí bákan bọ̀ ẹ má bínú mi ò àwọn bàbá wa nílẹ̀ Yorùbá máa ń sọ wípé wọ́n máa ń ní ilé tó bá ń tó wọ́n máa ń ní ilé tó bá ń tó ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà wọ́n dẹ̀ tún máa ń sọ pé ẹ ò lè rí ọmọ kankan láyé kó fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ ṣẹ́gẹ́ bí mo ṣe sọ ìran Yorùbá ò nẹ́sìn ẹ̀sìn tó dẹ̀ sọ àwọn ẹ̀sìn méjì tó wà nílẹ̀ Yorùbá tó wá fi pín wa ó níbi tí wọ́n ti wá ṣé ó ti yé yín so àwọn ọ̀tàn tó dẹ̀ wà nú àwọn òwe wọn kò sí ìtàn Yorùbá ń bẹ so tẹ́ bá wá rí èèyàn kan tó sọ pé ọmọ Yorùbá lòun tó wá fẹ́ máa bẹnu àtẹ́lu ìran Yorùbá kan lọ ṣèwádìí ẹ̀ dáadáa ó ṣeé ṣe kó má jọ ọmọ Yorùbá so nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn náà nísìn káwọn àáfàá sọ fún wa ẹ̀sìn tí wọ́n gbé fún wa tí wọ́n fẹ́ káwọn àwa ọmọ Yorùbá ká continue ká gbà ká dẹ̀ máa ṣe fún wa ní nǹkan 5 tí ẹ̀sìn yìí tàbí tó jíṣẹ́ lójíyẹ Muhammadu tó mú wá tó ṣe ẹ lè sọ fún wa. ẹ ṣeun ẹ káàbọ̀ Khalifa salaam alaikum ẹ kú àtàárọ̀ ẹ ti try ìgọ́mì báyìí lẹ́nìí ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Khalifa, are you there? Yes. Okay. Do you want to answer them or I should go ahead? Go ahead. Okay. Níwọ̀n bá tèmi kọ́ tí àwọn bàbá wa jẹ́ kí n mọ̀ lénìí. Mo kó tó di pé àwọn èèyàn interrupt sọ́dọ̀ pé 4 ni mo mọ̀ dé. Àwọn àfáà wa wọ́n jẹ́ kó máa yé wa pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n stop pé wọ́n ní láyé ìgbà yẹn wọ́n máa ń rí obìnrin mọ́lẹ̀ lóòyẹ̀. A lè tún bẹ̀rẹ̀ MD a lè tún bẹ̀rẹ̀ àwọn ẹlòmíì ti dé ìgbà tó déyàn tuntun a lè tún bẹ̀rẹ̀. Òkè ṣe ẹ fẹ́ dá wọn lóhùn. Ẹ fẹ́ fún ọ létí. Dá wọn lóhùn kò sí. Ẹ ṣe amọ̀wé Muslim ní ẹ jẹ́ kí àwọn àfáà ṣiṣẹ́ wọn kó sọ dáadáa tí Muhammad ṣe ẹ ṣe. Tí àwọn pẹ́ẹ́tọ́ táwa náà béèrè lọ́wọ́ yín nìyẹn. So a ní tó fi mú Islam wá sílẹ̀ wá tí Muhammad dáwọ́ ni Muhammad ṣe good example wo la lè rí lára Muhammad. So àwa náà dẹ̀ máa sọ fún wọn nǹkan tá a mọ̀ nípa ẹ̀ àwọn òpolówó ẹ̀sìn fún yàn mo tún sọ lẹ́ẹ̀kan Yorùbá ò lè sí ṣe so ẹ ṣe gbogbo lé so mi ṣé ó sì ló ń sọ̀rọ̀ ní àbí ta ló ń sọ̀rọ̀ ajáwó ló ń gbó. ìbéèrè tí wọ́n béèrè ní